mo ní Aláàfin dìde bó bá ní president dìde nígbà tí gómìnà Ọ̀yọ́ ṣe dìde ṣé kò dìde fún ọmọ ní Aláàfin dìde ó ṣe dìde fún gómìnà ṣé gómìnà tó Ọọ̀ni ní ṣé Ṣèyí Mákindé ṣé ní ránkì èso tó Ọọ̀ni òun máa kúrò bẹ́ẹ̀ náà another 2 years àbí Ọọ̀ni wà bẹ́ẹ̀. ẹ̀yin èèyàn mi láti bí oṣù bíi mélòó kan báyìí ni awuyewuye ti ń lọ lórí ọ̀rọ̀ èmi ò jù ọ́ ìwọ ò jù mí lórí ọ̀rọ̀ ọba Aláàfin Ọ̀yọ́ àti ọba Ọọ̀ni of Ifẹ̀. àwọn kan ń sọ wípé Ọọ̀ni of Ifẹ̀ ló ju Aláàfin Ọ̀yọ́ lọ, àwọn kan ní Aláàfin Ọ̀yọ́ òun ló ju Ọọ̀ni of Ifẹ̀ lọ. ẹ wò ó inú fídíò yìí nǹkan kì í sẹ́kítẹ̀ ràgó. mo fẹ́ kí gbogbo wa kájọ wò ó ta ló jù ta ló lágbára jù, ta ni bàbá ọba, ta ló lórí ọba ilẹ̀ Yorùbá. ẹ wò inú fídíò yìí náà lẹ́ ó ti rí gbogbo ẹ̀. ẹ má gbàgbé ẹ bá mi subscribe sí YouTube channel mi. God bless you. jìnnà sí Ọọ̀ni pátápátá ọmọ ni Aláàfin jẹ́ sí Ọọ̀ni. ẹni tó bá ti wà lórí àpèrè Ọọ̀ni bàbá ló jẹ́ fún gbogbo ọba nílẹ̀ Yorùbá. Ọọ̀ni Adéyẹyè Ògúnwùsì ó ń lo sáà tiẹ̀ lọ́wọ́ báyìí òní olórí gbogbo ọba ilẹ̀ Yorùbá káfàtà south west and south south. èèyàn kan béèrè lọ́wọ́ mi pé ṣé Aláàfin àti Ọọ̀ni ṣé nǹkan kan ni wọ́n ní ṣé ọ̀gá ṣé ọgbọ́dọ̀ ṣé ẹnìkan jọ̀gá nù wọn tàbí nǹkan so pé kí n bá wọn tan ìmọ́lẹ̀ sí. Aláàfin ò súnmọ́ Ọọ̀ni rárá mo ti sọ láwọn yóò gbà. Aláàfin jìnnà sí Ọọ̀ni pátápátá ọmọ ni Aláàfin jẹ́ sí Ọọ̀ni. ẹni tó bá ti wà lórí àpèrè Ọọ̀ni bàbá ló jẹ́ fún gbogbo ọba nílẹ̀ Yorùbá. ibùdó gan ọba tó ṣe ẹ̀jẹ̀ yìí ní mọ̀ pé òun gan ò ní máìndì nǹkan tó ń tì í wọ́n fẹ́ tì ọ́n tì ní ṣùgbọ́n òun gan ò lè tirẹ̀ láíláí wọ́n fẹ́ kó kọsẹ̀ lára Ọọ̀ni ní bọ́ọ̀tì ó gbọ́n ju gbogbo àwọn tó ń tì yẹn lọ gbogbo àwọn tó ń pìtàn rọ lọ́kẹ́jẹ̀ pé nǹkan tó fẹ́ jẹ náà wá bí irú Lájí Abbas àbí kí ló jẹ́ àti eléyìí tó wà ní Amẹ́ríkà yẹn náà ní morúkọ ẹ̀ torí bẹ́ẹ̀ ni ìyẹn ṣe tó náà ló ṣe máa ń sọ̀rọ̀ so wọ́n fẹ́ ti kábíyèsí pa kábíyèsí ò dẹ̀ ní ṣe I trust mo mọ lóye tó jẹ́ kábíyèsí ò ní ever wípé because awuyewuye kan lọ wípé kábíyèsí pàdé ní event kan pé Aláàfin ò dìde nígbà tí kábíyèsí dé pé ó kí ló lè dúró ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹ mọ̀ pé tó bá ti gbé nǹkan kan sí ìyànnú wípé olórí ìwọ náà má dìde so ìjọ tí ẹni tí ò bá tóun náà tó máa kí tíyẹn náà máa wà lórí ìjókòó ọjọ́ náà ń bọ̀ fóun náà because what goes around comes around. ìjọ tí òun náà máa lọ event tó bá tí ò tó rárá tó náà máa wà lórí ìjókòó tíyẹn náà ní dìde fún ọjọ́ yẹn náà dín kan lénìí so kó dìde kò dìde yẹn ò yẹ kó jẹ́ nǹkan tá a máa sọ̀rọ̀ dé lórí so wọ́n ní bẹ́ẹ̀ bá ṣe fẹ́ mọ náà ló ṣe máa wà so èèyàn tí ọba bá ti ẹ̀ṣẹ̀ jẹ́ ó yẹ kán ti fọba yẹn lọ́kàn balẹ̀ ó yẹ kán máa gbé nǹkan tí ò nídìí síwájú ẹ̀ olórí ọba bó ṣe wà yẹn kò lè pàṣẹ ní Fìdítì tó súnmọ́ kò lè pàṣẹ láwẹ́ kò lè pàṣẹ fún wọn bẹ̀ gbogbo àṣẹ òdù náà yọ yẹn lọ tó wá bọ́ sí sẹ́yìn kó n fẹ́ pàṣẹ kó lọ síbẹ̀ báyìí lẹ́sẹ̀ máa wà pé kò sí nǹkan tó jẹ́ olórí aládé kankan níbi kankan lẹ́yìn Ọọ̀ni so èmi ò bìlí kò fẹ́ forí gbárí pẹ̀lú Ọọ̀ni àwọn èèyàn náà tì so òun kò ní jẹ́ kán tí ò pa torí pé history náà bá pè ní history nǹkan tí wọ́n ti kọ́ nǹkan tí ayé ti mọ̀ nípa ẹ̀ ẹ̀yẹ kankan ò lè ṣe ètò history kọ́ nínú àwọn ọba kan tó yẹ pé àwọn náà fẹ́ kán ra wọn ṣe ń kọ́ history bí ìgbà tó yẹ pé ìlú tiwọn náà wà nínú ìlú tó jẹ́ nǹkan kan ṣùgbọ́n history ló burú jù Ọọ̀ni gbogbo ayé mọ̀ wípé Ọlọ́run ló ṣe é kì í ṣe òun wípé olórí ni so ẹni tó náà bá lè fi ṣe olórí kò sí ẹni tó lè sọ di ìlú kò possible àti tàndé ní Ọọ̀ni tí mo tún fẹ́ kẹ́ ẹ mọ̀ ni ẹ pé èèyàn kan rúdù èèyàn kan jókòó kí èèyàn kan náà ló kí ṣẹgẹ́tẹ̀ àti tàn ni ṣẹgẹ́tẹ̀ òrìṣà ni tẹ́ bá fẹ́ sọ pé nísìnyí wọ́n á ní Ọọ̀ni òrìṣà ni tẹ́ bá fẹ́ sọ pé Aláàfin wọ́n á ní igbákejì òrìṣà kí ni mí ni ẹ̀ that is to say gbogbo àwọn ọba tó kù igbákejì ẹ̀ ni wọ́n ṣe kò lẹ́gbẹ́ ó dá dúró ni ok event tẹ́ ń sọ yìí pé kò dìde pé kí ni kan ẹjọ́ bó ni wọ́n fi Aláàfin sí
níbo náà fi Ọọ̀ni sí ṣe bá rún Aláàfin mọ́bì kan pẹ̀lú àwọn ọba tó kù Ọọ̀ni dádúró ẹ̀yìn tí ríbi tí Ọọ̀ni ti lọ ìvẹ́ǹtì tó tókè máwọn èèyàn tó kù yìí àwọn ọba tó kù láíláí ó máa standard ìjókòó ẹ̀ máa dá dúró ni because gbogbo ayé ló mọ̀ ó dẹ̀ yìí sí ẹ̀bá àdìtẹ̀ ẹ̀bá àdúnlá ẹ̀bá àṣẹ kankan òun lórí gbogbo ọba ó jẹ́ nǹkan tí mo fẹ́ sọ bàbá ṣe ní nǹkan tí ẹ fẹ́ fi kún tàbí ẹ fẹ́ béèrè. ohun tí mo kàn fẹ́ béèrè mẹ́ẹ̀ kò torí pé a gbọ́ pé láyé ọba kábíyèsí àná Olúbùṣe nígbà tí mo rò pé wọ́n ló kó wọn lọ lóyìnbó nígbà tó kó wọn dán ó kẹ́kọ̀ọ́ kalẹ̀ ni wọn mọ̀ bí bàbá yẹn sọ náà kí ni ṣe tí Ọọ̀ni Aláàfin Ọ̀yọ́ kí ni ṣe tí ò tẹ̀lé kábíyèsí lọ nígbà tó lóde pé wọ́n ṣe tán à ń gbọ́ ní o ìgbà yẹn ni kábíyèsí tó yọjú sí wọn lọ́tọ̀ Iléyá mo rò pé wọ́n sà ló wọ́n fẹ́ẹ̀ lọ́tọ̀ 40 days lọ́rùn ọ̀run tí wọ́n jẹ tí wọ́n mú àmọ́ bí ó ṣe ń lọ síwájú wọn ẹ bá tàmálẹ̀ sí. gẹ́gẹ́ bí nǹkan tí aṣọ nípa Ọọ̀ni ṣe pé mo sọ pé tẹ́lẹ̀ kò díṣà ṣe pé láyé àtijọ́ gan tẹ́ bá wò tí ẹ bá wo àwọn tó ti jẹ Ọọ̀ni ẹ rí pé àwọn tó dàbí kíní gan tí wọn ò rí bí òrìṣà yẹn gangan ó bẹ̀rẹ̀ látòrí Adérẹ̀mí wá sí ìsàlẹ̀ tẹ́ bá wo àwọn tó kù ẹ rí wípé tẹ́ bá sọ pé òrìṣà àwọn ni ọba tí wọ́n ti gbàgbé orúkọ ìkànnì Ọọ̀ni tí àwọn òyìnbó yẹn náà yìnbá ẹ̀ ti fi pé kó wọ́n fi ibi tí Ilé Ifẹ̀ dé hàn wọn Àgàgù àbí ó ní ọba Àgàgù Ọọ̀ni Àjàgù nígbà tí ó ń lọ òwúrò wípé àwọn òyìnbó yẹn fẹ́ jí òun gbé nígbà tó dé àṣejì rẹ̀ ó parí mọ́ wọn lójú nínú mọ́tò ọgbà tí pé nígbà tó máa padà síbẹ̀ pé ẹ náà wọ́n á gbé àwọn òòrùn wọn ọba lórí ìgúnwà yìí kí ló dé nǹkan dẹ ojú bolẹ̀ kí náà wípé ìyẹn lè fi máàkì àṣejì rẹ̀ wípé ibi tí Ifẹ̀ dé nìyẹn nípele tí ẹ sọ yẹn pé èmi ò lè rí díẹ̀ ṣẹgẹ́ tẹ̀fẹ́ yẹn Aláàfin ò dẹ̀ lè ṣẹ́ níbi tí ṣẹ́ pé gbogbo wàhálà yìí Aláàfin tó gbèsè àwọn náà dá sílẹ̀ Aláàfin kan wojú Ọọ̀ni rí abẹ́tígbọ́n ní ṣì pé Aláàfin kan wojú Ọọ̀ni rí ibùdó gan Aláàfin tó gbèsè ọba Lámídì nígbà tí ọba Adérẹ̀mí wà ń bẹ̀ òun ni ọba Adérẹ̀mí máa ń rán níṣẹ́ kiri ṣe gbọ́ ní ṣì wípé ọba Lámídì wojú ọba Adérẹ̀mí rí láyé ọba Lámídì Aláàfin Ọ̀yọ́ ó ní ó lọ máa ń sojú kábíyèsí ọba Adérẹ̀mí Ọọ̀ni of Ifẹ̀ ọba kẹta òun ló máa ń rán kiri kò dé rí rẹ̀ nígbà tó ń súnmọ́ Ọọ̀ni nígbà tí bàbá kú ló wò wípé kan tó fọba mí jẹ kó náà máa ṣe bí olórí bí bàbá jẹ wípé òun ló máa kàn nígbà àdádẹ fi ọba Òkun Adésíjú Adé jẹ ọba Lámídì ó wà lára àwọn tó kọ́kọ́ wojú ẹ̀ because ó wò wípé òun ti jọba kò mọ̀ kì í ṣe pé bóyá òun rò pé bóyá seniority náà ń lò ní ipò ọba nítorí pé òun ti jọba before ọba Òkun Adésíjú Adé òun ni senior kò mọ̀ wípé ipò lórí kálukú jọba lé lórí àpèrè yẹn ni àpèrè yẹn làgbà gbogbo ọ̀tá tó dẹ̀ bá ọba Òkun Adésíjú Adé ṣe títí ó ń ṣe kò dẹ̀ sígbà tí bàbá yẹn ní problem ọba Lámídì Síjú Adé ló ń dìde ìmúrò ní àwọn wàhálà tó jẹ́ tìlú òyìnbó tí ọba Lámídì ní Síjú Adé ló dìde o Síjú Adé ló ń gba bàbá lẹ́wọ̀ ó lè sọ ní gbogbo bí o ní gbogbo lẹ̀kílẹ̀ ẹ tí kò ti yẹ ní bẹ́ẹ̀ so ipò Ọọ̀ni ipò ńlá ni ipò agbára ni ẹnikẹ́ni tó bá lè jókòó kọ́ ọmọdún mẹ́ta jókòó sórí àpèrè yẹn ó ti di bàbá fún gbogbo èèyàn ìwúlò Aláàfin tí gbogbo yín ń pariwo pé Aláàfin ò tọ́nà gbọ́n fìlà Aláàfin ò tó kí ló rúkọ ẹ ọba Bìní kò tó wọ́n dàbí talking about ẹ bá dẹ̀ sọ nípa empire wo empire tó ti wó nígbà tó ti wà ní Ọ̀yọ́ kan tí lẹ́gbẹ̀ẹ́ river Niger kàtà Ọ̀yọ́ kàtà ń kúrò àbí kí náà pè gbogbo bá ṣe move títí tó fi débi tán délé ni ṣé bí tán délé ni sáwọn náà ni ṣe bá báyọ̀ bẹ̀ àwọn yẹn gan ti jọba níbẹ̀ ìyẹn ní àṣepàlú yẹn àti Aláàfin tó fi fa wàhálà títí tó fi pa àṣepà yẹn because àṣepà rí báwọn ní superior Ọ̀yọ́ bíi pé Ṣàngó jálágbára ó fagbára gba ìlú yẹn lọ́wọ́ wọn ni ṣé pé òun náà wà dé ní àkótó kì í ṣe Ṣàngó gan ló fagbára gba ibẹ̀ yẹn
Aláàfin Àjàká ló fi agbára gba ìlú yẹn kí ọba Ògúndẹ̀ gbà lọ́wọ́ ẹ̀ tó wá enslave Aláàfin Àjàká ṣebí yẹn ni Ṣàngó fi involve tó gba ẹ̀gbẹ́ ẹ̀ sílẹ̀ tó fi jẹ́ táwọn ará Ọ̀yọ́ yẹn pé ẹ̀jẹ̀ káwọn fi Ṣàngó jọba òkè because ó lè gba àwọn sílẹ̀ náà pẹ̀lú gbogbo ẹ̀ náà ṣe ó destroy empire yẹn ni kó tó di pé àwọn tó kù fẹ́ bẹ̀rẹ̀ sí níjọba tó ń satrack àwọn tó bá nílùú yẹn so ọ̀rọ̀ tó bá ń sọ̀rọ̀ kì í ṣe pé Ọ̀yọ́ ò sínú Ọ̀yọ́ tó wà yìí kò sínú tó bá ń sọ pé ọmọ Odùduwà kò wọn ní òrò pé ojúlówó ọmọ Odùduwà yẹ kankan nínú wọn ṣẹlẹ̀ bìkọ́ tó bá jọ ọmọ Odùduwà kò yẹ kán rí Ifẹ̀ bí ọ̀tá kò yẹ kán rí bí ọ̀rẹ́ kò yẹ kán rí bí ilé wọn ṣé tí ọmọ bá kò lágbólé nísìnyí tó lọ kọ́lé sẹ́kù ṣó ti ju àwọn tó wà lágbólé lọ ni ṣé lè ju ilé agbolé lọ ni ṣé ó gbọ́dọ̀ sọ agbolé yẹn nù tó bá jọmọ bẹ̀ ṣùgbọ́n tó bá jọmọ àlè àtàpá síbẹ̀ o àbí kí ni mo sọ àtàpá sí bá lè bẹ̀ wípé kì í ṣe bàbá òun ẹ̀yin lẹ́gbọ́n tí kì í ṣe bàbá ẹ̀ lóòótọ́ àbí ṣé nǹkan tí mo sọ ṣé kí ni ẹ fẹ́ sọ bàbá wa. Àwọn oríṣiríṣi àwọn ìtàn náà là ń gbọ́ nípa Ọọ̀ni àti ọba Ọ̀yọ́ pàápàá nígbà tí wọ́n sọ pé ọmọ wọn gan gbé oògùn olóró ńgbà yẹn àwọn ìròyìn tá a gbọ́ ni pé ọba Okun Adésíjú Adé Olúbùṣe II òun náà ló gba Aláàfin kalẹ̀ nínú wàhálà yẹn ni ó jẹ́ kó di ẹni tí ó máa dẹni ìmẹ́rí so ó wá yà wá lẹ́nu dẹ́ pé gbogbo awuyewuye pé èmi jù ọ́ ìwọ ojú mi tó máa ń bá ọba Síjú Adé fà ó ń yà wá lẹ́nu tá a máa sọ pé òun làgbà àmọ́ a rí inú tàbí pé ó tẹ jìnnà sí Ọọ̀ni níbi tó jìnnà gan gidi nítorí láti ibi tá a wà yìí títí dé Ìbíní tí a ti bá Oníṣàpàlà a gbọ́ wípé Ifẹ̀ ló dominate a dẹ̀ rí àwọn kan náà àwọn ẹ̀yà yẹn fẹ́ pé dòní wọ́n sọ Yorùbá so afẹ́kẹ́ bá ní tàn mọ́lẹ̀ sí. ẹ ṣe látòrí bí tẹ́tí dé yẹn ẹ parọ́ nígbà tí wàhálà yẹn wáyé ńgbà yẹn ọba Okun Adésíjú Adé mẹ́dìdè tó dẹ̀ paná kínní yẹn mo wá fẹ́ sọ kíní kan fún yín lẹ́nu sẹ́wọ̀n pé nǹkan tẹ́yìn ò bá tó ló máa ná gàmù sẹ́wọ̀n pé nǹkan tẹ́ bá tó kò ní jọ yín lójúmọ́ ok nígbà tí tẹ́ bá jù mí lọ ṣé ẹ gbọ́dọ̀ sẹ̀rẹ̀ máa sọ fún mi bẹ́ẹ̀ jù mí lọ ni bọ́ tí n bá jù yín lọ sẹ́wọ̀n pé mi ò ní ìdàtí pariwo kó mo jù yín lọ bọ́ tí nígbà tẹ́ bá mọ̀ wípé nǹkan yìí kò tọ́ sí yín ẹ̀dẹ̀ fẹ́ kílèmù ẹ̀ sẹ́wọ̀n pé ìyẹn máa pariwo èmi ò ní pariwo láti ìjọba tó ń pariwo kiri ẹ̀rí ọ̀rí kó sọ̀rọ̀ ṣé bàbá ẹ̀bà débì kan rí tó sọ wípé òun lórí tàbí kíní kan ṣùgbọ́n gbogbo ayé ti rí pé olórí rẹ̀ so òun tún gbọ́dọ̀ máa pariwo ẹni tì mọ̀ ṣùgbọ́n àwọn tí ò jẹ́ nǹkan kan náà sọ pé òyìnbó máa ń pòmì kan ní empty barrel sounds best àgbófìfo ló máa ń dún gbórógbóró ẹ̀yẹ́dẹ̀ so ohun tẹ́ ẹ̀ bá tó èèyàn máa ń nà gàmù ṣẹ́gẹ́dẹ̀ lẹ́yìn ò bá tó nǹkan ló máa sọ pé òun ju lágbájá lọ òun ṣe kíní because ẹnìyàn wà wájú ẹ ni èyí ti rẹ́ni tó wà lẹ́yìn èèyàn tẹ́yọ̀ sọ pé mo jù ẹ lọ tẹ́ ẹ jìnà sí tẹ́ ẹ ní wẹ̀yìn òkè lẹ́ máa wò so tí Ọọ̀ni ò bá dẹ̀ sí wájú kò ní ẹ bà rí wọ́n ẹ̀ tí ò sọ bà mí àbẹ́ àti gẹ̀ẹ́sì mísì wọ́n ẹ̀ tí wọ́n sọ wípé ibùdó gan despite gbàgbọ́ ọba Benin ó jùlọ wọ́n ẹ̀ tí wọ́n máa pariwo pé ó jọba Benin lọ jọba Benin ṣùgbọ́n wọ́n ní nǹkan tí wọ́n ní àbùkù ìwé èèyàn méjì gbajúmọ̀ ni àbùkù máa ń wá kiri kẹ́ẹ́bí gbẹ́dẹ́ sọ wípé agbára òní dé ògùn èrì dé gbogbo ẹ̀rí jábá dé ṣàkírí lé ní Yorùbá náà sọ ń bẹ gbogbo àṣà wa wọrí àṣà wa náà ń ṣe Benin àṣà wa ní gẹ́gẹ́ but dé àṣàbà but ǹdọ́gba ìyàtọ̀ ní pé èdè ní ilẹ̀ Yorùbá gan àmọ́ èdè mélòó la ní a ní millions of èdè tó jẹ́ wípé kò jọra wọn ṣùgbọ́n a ní nǹkan kan tá a fi jọ ń bára wa sọ̀rọ̀ tàbí ìjọ fi ń gbọ́ra wa yé ẹ̀yin gẹ́gẹ́ bẹ́yìn so kí lórúkọ ẹgbẹ́ náà máa sọ wípé Ifẹ̀ ó kéré sí tàbí Ọ̀yọ́ ó súnmọ́ fẹ́ báwo ni ọmọ ṣe máa ń ju bàbá lọ and tó dẹ̀ kó sí wọn lórí ní Ọ̀yọ́ ẹ jẹ́ kí n sọ fún ilé ní orí ọmọ Odùduwà ó ti yé yín mẹ́ẹ̀ Odùduwà ó jẹ́ èèyàn kan tó kọ́ jẹ Ọọ̀ni alágbára anybody náà tó bá bọ́ síbẹ̀ Odùduwà kò ló dá Ilé Ifẹ̀ sílẹ̀ ó ní agbára ló ṣe bọ́ síbẹ̀ so anybody náà tó bá bọ́ síbẹ̀ lẹ́nìí òun náà ṣe agbára tiẹ̀ lọ ní kò sí permanent champion àsìkò yín lẹ máa lò bẹ́ẹ̀ o dẹ̀ lu àsìkò yẹn ni omi ìwí pé àsìkò yẹn o gbọ́dọ̀ máa lò lọ bẹ́ẹ̀ tẹ́ bá ń fẹ́ sọ̀rọ̀ àwọn alágbára nílẹ̀ Yorùbá lè dárúkọ Awólọ́wọ̀ àbí tẹ́ bá dárúkọ Ìkẹ́nnẹ́ ẹ sọ pé ìlú Awólọ́wọ̀ ẹ ti gẹ́gẹ́ bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ pẹ́lú mi mọ orúkọ ọba Ìkẹ́nnẹ́ Awólọ́wọ̀ náà mọ̀ torí wípé sáà rẹ̀ ó lò ó ayé mọ́ ojú omi ìwí pé agbábàgbàgbé ẹ̀ àlìgbàgbé ẹ̀ bọ̀ ti yẹ òun sọ wípé tálágbára bí ìbá dìde kò gbọdọ̀ dìde mọ́ torí pé Awólọ́wọ̀ ti dìde amẹ́yẹ yẹn ló máa dìde nígbà tí Odùduwà lọ àmọ́yẹ alágbára ló dìde nífẹ̀ẹ́ tó ń jẹ́ Ọọ̀ni kò ní ìpè torí pípé Odùduwà dẹ̀ ti jẹ́ yẹn àwọn tó ń jẹ́ yẹn tó kù tó ń jẹ́ yẹn wọn ò superior mọ́
so ìyẹn ló ń kó sí àwọn ará Ọ̀yọ́ lórí wípé ọmọ Odùduwà kìnìún kan làwọn ó lè jẹ́ ọmọ Odùduwà ìyẹn ò ká anybody kò ní nǹkan kan ṣe pẹ̀lú àpèrè Ọ̀ọ̀ni ó yàtọ̀ àpèrè yẹn gangan òun là ń sọ̀rọ̀ nípa ẹ̀ ẹni bá tọ́ sí ló ń bọ́ síbẹ̀ kì í ṣe dandan wípé Odùduwà bímọ kan òun ló gbọ́dọ̀ wá síbẹ̀ irọ́ o ẹni tí wọ́n ti tó ilé tó ń jẹ Ọ̀ọ̀ni ó ti yẹ yí mẹ́rin ní Ọ̀yọ́ náà wọ́n ti tó ilé tó ń jẹ Aláàfin kò dẹ̀ mí wípé dandan ọ̀tán ó ti yẹ yí mẹ́rin wọ́n bá ṣe díẹ̀ ní gbogbo wọn kò jọra wọn but wọ́n máa sọ wípé Lineage Odùduwà ni àwọn ẹlòmíì ò mọ̀ bàtàn rẹ̀ kẹta but a lè mọ Lineage Odùduwà tí ò rí ẹ̀sìn kẹ́sẹ̀ bẹ́ẹ̀ bàbá bí wípé ọmọ mẹ́rin láàbúrò ẹlòmíì bí tọ́bílẹ̀ kò mọ́ o tọ́ bá ní ọmọ rẹ̀ bá kò rírí o ṣùgbọ́n ó mọ bó ṣe lè líǹkì ara ẹ̀ mọ́ Odùduwà tí ò rírí tí ò jẹ́ mọ́ bó Odùduwà ṣe wáyé ó ti yẹ so bí ọ̀rọ̀ Yorùbá ṣe rí nìyẹn Yorùbá ò dáa ẹ ti yẹ yín bẹ́ẹ̀ a máa mú òótọ́ àjẹ́ máa fọwọ́ bó òótọ́ mọ́lẹ̀ torí àtẹnujẹ ṣé gbogbo àwọn tó ń fi ìtàn jẹun bí àwọn láyé àbáṣe àwọn náà ń dojú ọ̀rọ̀ àwọn ni ò jẹ́ kí ọ̀rọ̀ yé àwọn tó yẹ kó yé because nǹkan fẹ́ jẹ kò jẹ́ kó gbọ́n náà ń dojú ìtàn òbí náà ń sọ kátàkátà kiri títì ìtàn fún ojú bá ṣe ń sọ yìí lọ ṣebí gbogbo nǹkan tí mo mọ̀ ẹ mọ̀ ẹ̀yin náà mọ̀ tó ti máa ń sọ àsọkún ni ṣe yẹ yìí so kò ju bẹ́ẹ̀ yẹn lọ ìjọba tún ní nǹkan mi tẹ̀fẹ́ bẹ́ẹ̀. àwọn nǹkan mi tí mo fẹ́ sọ nígbà tí ọ̀rọ̀ wa ń lọ sí ìparí náà ni wípé ohun tó ṣe pàtàkì jù náà ni wípé a dúpẹ́ lọ́wọ́ bàbá wa Ọọ̀ni Adéyẹyè Ògúnwùsì bẹ́ẹ̀ ni nítorí pé ọba àlàáfíà ọba ni o àlàáfíà ni wọ́n dẹ̀ fi dání gbogbo àwọn ọmọ káàró jire láti Ifẹ̀ bí lọ a mọ̀ wípé ẹni tó bá ti wà lórí àpèrè Ọọ̀ni ẹ ti tán ní gbogbo omi tí wọ́n bá dẹ̀ ti ta sí lára ó máa mọ́ lára ni so àlàáfíà tí wọ́n gbé dání náà ni wọ́n máa gbé dání o kí ilẹ̀ Yorùbá lápapọ̀ ká lè débi tí a fẹ́ dé nítorí àwọn nǹkan kan tó pọ̀ ó ti sọnù lára Yorùbá a dẹ̀ fẹ́ nínú ìfẹ́ nínú àbáṣepọ̀ àti wá ni o àtẹ̀yìn ni o tó ń jẹ́ káàró jire tí ìfẹ́ bá wà a rí wípé gbogbo nǹkan tó ti nu Yorùbá á padà torí kì í ṣe bí ilẹ̀ Yorùbá bó ṣe yẹ kó rí nù ó yẹ kí ìdàgbàsókè tó dára bó ṣe bá lẹ̀ Haúsá tó bá àwọn Ìgbò tó yẹ kó bá lẹ̀ Yorùbá ká mọ̀ wípé dájúdájú orírun lẹ̀ Yorùbá kí gbogbo Yorùbá náà dẹ̀ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Ọọ̀ni àwọn nǹkan tó yẹ kí wọ́n ṣe ká mọ̀ rogun ká mọ̀ rí ọ̀tẹ̀ kí ìlú wa ó lè tẹ̀síwájú ẹ ṣé bàbá. ẹ ṣé gan ni bàbá ẹ ṣé àdúpẹ́ ẹ máa rí wa báwo ẹ̀yin náà máa wá agbára Ọlọ́run ẹ ní púpọ̀ òjijì ẹ pẹ́ fún wa gẹ́gẹ́ bí ayé yìí nílùú láyé kékeré gbogbo ayé máa tó mọ̀ láìpẹ́ agbára Ọlọ́run so inú mi dùn pé ẹ wà bílẹ̀ inú mi dùn pé ọ̀rọ̀ tí gbogbo ayé fẹ́ mọ̀ pẹ́ àtàmọ́lẹ̀ díẹ̀ sí so inú ẹ so inú mi dùn fún tẹ́sọ ní ìgbẹ̀jì wípé àtìtàn ní bàbá àtìtàn ní Ọọ̀ni ẹni wọ́n dìbò lè sọ tó bá wù kò sí nǹkan tí bàbá fẹ́ sọ ẹni bàbá kó fèsì kéèyàn kankan ní àbẹ̀ní bàbá kó báyàn kan sọ̀rọ̀ wípé ohun tó sọ kò rí bẹ́ẹ̀ àwọn ayégan náà ń sọ̀rọ̀ àbí àwọn tí bàbá gbé wọn mọ̀ nínú wọn sọmọ fẹ̀ àwọn náà ń sọ̀rọ̀ because ọ̀rọ̀ máa ń sọ̀rọ̀ ẹ̀ ó ti yẹ so gbogbo tó ń kọ́ sí wọn lórí náà pé ọmọ Odùduwà ọmọdé ẹ wo state Yorùbá nation àbí kí náà náà fẹ́ gbà á lè gbà because tá a bá gbà wà la máa para wa tán torí pé kí ni àìfàgbàfẹ́ nìkan kò jẹ́ ká yé mi nísìnyí àtìgbà Yorùbá nation náà tún sọ pé Ọ̀yọ́ ló ní Yorùbá Aláàfin ni olórí nígbà tá a bá gbà kí ló fẹ́ ṣẹlẹ̀ kí ló fẹ́ ta ló fẹ́ já síwájú tàbá tó wá sọ wípé Odùduwà nation ọmọ Odùduwà làwa o Lineage Odùduwà ni àbí tàbá sọ wípé èèyàn kan ọmọ ẹnìkan kò ní ìfẹ́ nìyẹn ló bí alágbára àkọ́kọ́ nìyẹn àbí ọdẹ ń fi ìyẹn fún dọ́là omi ìfẹ́ champion ni ó ti kú ó ti lọ alágbára míì ti gorí ẹ̀ ìyẹn omi ìfẹ́ nìyẹn náà nílé ayé wà bí Odùduwà ṣe wáyé tó ń lo agbára ẹ̀ náà lẹ́nu míì débẹ̀ tó ń lò ó ẹnìkan ò lè jáyé ẹnìkan mọ́ tiẹ̀ kò sí permanent champion ẹni dájẹ́ bẹ́ẹ̀ sáà tiẹ̀ ló máa lò Odùduwà ló sáà tiẹ̀ Ọọ̀ni Adéyẹyè Ògúnwùsì ó ń lo sáà tiẹ̀ lọ́wọ́ báyìí òní olórí gbogbo ọba ilẹ̀ Yorùbá káfàtà south west and south south òní olórí tí gọ́ọ̀mẹ̀ntì tí kí lórúkọ ẹ̀ gbogbo tí president ààrẹ tó fún certificate ẹ̀ ní kíní náà ni olórí tí wọ́n ní north kí lórúkọ ẹ̀ ọba Sókótó Sultan of Sókótó olórí wọn náà Ọọ̀ni of Ifẹ̀ ọba Adéyẹyè Ògúnwùsì ní olórí wọn ní south tí ó dẹ̀ rújú tí ó kò sí ẹnì kankan tó lè gba ipò yẹn lọ́wọ́ ẹ̀ kò possible bí president dé lónìí Ọọ̀ni nìkan ni president lè tẹ̀ fún dàbí dọ̀bálẹ̀ fún any others
wọ́n máa bá òfin president bá ní Aláàfin dìde bó bá ní president yìí dìde nígbà tí gómìnà Ọ̀yọ́ State dìde ṣé kò dìde fún ọ̀dọ́mọ́ ní Aláàfin dìde ó ṣe dìde fún gómìnà ṣé gómìnà tó Ọ̀ọ̀ni ní ṣé Ṣèyí Mákindé ṣé ní ránkì ẹ̀ tó tó Ọ̀ọ̀ni òun máa kúrò bẹ́ẹ̀ náà náírà 2 years àbí Ọ̀ọ̀ni wà bẹ́ẹ̀ so what are we talking about kí là ń sọ nípa ẹ ṣe gan ni mo dúpẹ́ àjíǹdára máa jẹ́ àwọn àní sínú akúrí èèyàn àní sínú àwọn tó rò tó máa sọ nǹkan míì torí àti jẹ pé lónìí ìlú lábẹ́rù láyé táwọn ohun ẹ ṣe gan mo dúpẹ́.